èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Thursday December 11 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, ojúbọ ọkùnrin, mojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti fi gbájúmọ́ṣẹ́ dáadáa. Tẹ́ bá ṣe gbájúmọ́ṣẹ́ sílẹ̀ ṣe láǹfààní àti rórẹ gbámú sí o. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ̀wà over stress ara yín ju bó ṣe yẹ lọ torí ìlera ara. Ẹ rest lásìkò tẹ́ bá nílò láti relax. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lé ní kẹwàá determine kẹsì tẹpá mọ́ṣẹ́ dára. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lénìí ẹ máa wà very creative, ara yín sì máa yá gágá pẹ̀lú. Ẹ lo creativity lọ́nà tó máa gbà wọ̀nyí lọ́wọ́. Ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Lénìí ó dára kẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ yín, pẹ̀lú mọ̀lẹ́bí, pẹ̀lú àwọn olólùfẹ́. Èyí máa bí ìdùnnú àbáyọ fún yín. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, iṣu lè wáyé láyìíká lẹ́yìn lọ́jọ́ tòní o. Kódà ibi iṣẹ́ gan ó ṣeéṣe kí iṣu wáyé, ó ṣeéṣe kọjọ́ tòní kó rí bákan bákan. Ẹ̀yin àtolólùfẹ́ yín gan ìbáṣepọ̀ yín lè má fi bẹ́ẹ̀ wọnú ara dáadáa. Gbogbo kan lè dàbí ìgbà pé ó sú yín, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ ní ìgboyà, ẹ ní ìgbàgbọ́ pé gbogbo nǹkan máa dá. Ọjọ́ ọ̀la tún ń bọ̀ tó sì lè jọjọ́ tó máa dára jọjọ́ tòní lọ. Lénìí kò dára kẹ́ finú tọ̀yàn rárá tàbí gbára léèyàn. Ẹ rí dájú pé fọgbọ́n àtòyé tó lọ fún yín mójútó ohunkóhun lénìí kẹ́ sì rí dájú pé jìnnà sí ìbínú pátápátá. Aago 5 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ẹ bá jí lọ́jọ́ tòní tìdùnnú tayọ̀ lẹ́ máa fi jí. Kódà ọ̀rọ̀ sísọ yín máa jẹ́ tó ṣe pàdá ṣáká lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ lo bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí lọ́nà tó máa gbà wọ̀nyí lọ́wọ́ dáadáa. Ẹ wà calculative, ẹ ṣe nǹkan yín létò ètò kọjọ́ tòní lè dára. Pàápàá kẹ́ lè rí ṣe láàyè iṣẹ́, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ẹ máa retí ire owó lọ́tún lósì lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pàṣẹ yín bí ìgbà pẹ́ nílò owó tó sì jẹ́ pé owó náà máa wá fojú hàn pátápátá. Lọ́jọ́ tòní gbogbo akitiyan tẹ́ tí ń ṣe látẹ̀yìnwá á padà máa bí oore o. Lénìí síre kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Free mind yín dáadáa kẹ́ wà positive. Ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí lọ kẹ́ sì ṣọwọ́ náà kẹ́ má nànà àpà. Aago 3 kọjá 30 ṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ láti bẹ̀rẹ̀ sí wòye sí gbèsè ayé yín. Ẹ bẹ̀rẹ̀ sí wòye sí nǹkan tẹ́ ń fẹ́ lásìkò yìí àti nǹkan tẹ́ ń fẹ́ fọ́jọ́ iwájú. Ẹ create time lénìí láti introspect fún gbèsè ayé yín. Ẹ jìnnà sí argument pátápátá. Ẹ jìnnà sí issue pẹ̀lú àwọn tó gbàgbà yín ká lọ́jọ́ tòní. Kódà tó bá pè yín pé lágbájá wàá bá wa dá síjà yìí, wàá bá wa yanjú ọ̀rọ̀ yìí, ọpọlọ pípé báyìí ní kẹ́ lò. Kẹ́ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀ lénìí. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí frustration pátápátá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Kẹ́ sì ṣe nǹkan yín létò ètò lénìí dára. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, lọ́jọ́ tòní a ṣe ń bí ìgbà pé kí ẹ jókòó kí ẹ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, kí ẹ rí plan ayé yín dáadáa. Ọjọ́ tòní ọ̀pọ̀ yín lè ní mood swing bákan bákan, kí inú yín dùn lásìkò yìí kó tún dàbí ìgbà pé ẹ tún fìlì bákan lásìkò míì. Ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ wòye sí ìgbésí ayé yín, kẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀, kẹ́ wá bóyá fẹ́ tún dára sí. Ẹ ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ tún lè tọ̀ tí nǹkan tún fi lọ dáadáa. Ẹ create time láti ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Ẹ wá gbọ́dọ̀ ronú àròjù rárá kó má bàa ṣàkóbá fún health yín. Lénìí kẹ́ rí dájú pé jẹ́ kí mọ́ lára yín lágbára jù yín lọ.
ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì mọ́kàn balẹ̀ lénìí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa fìfẹ́ hàn sí yín dáadáa iṣẹ́ yín máa jẹ́ ètò ṣe é pa àwọn èèyàn máa tẹ́wọ́ gbà dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹ́ ráwọn opportunity tuntun àwọn opportunity èyíkéyìí tó bá wọlé ẹ rí dájú pé ẹ grab ẹ̀ dáadáa léèní kẹsì rí dájú pé ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín èyí máa bí ìdùnnú púpọ̀ fún yín ẹ tẹpá mọ́ṣẹ́ léèní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léèní tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní lè wà stressful bákan ó ṣeé ṣe kí ẹ ti máa go through a lot látijọ́ mẹ́ta stress lè pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní kódà láàyè ilé ó ṣeé ṣe kí nǹkan pọ̀ tẹ́ fẹ́ mójútó ní ilé o ó sì ṣeé ṣe kí iṣẹ́ yín dàbí ìgbà pé ẹ̀ ń rí àwọn kùdìẹ̀kudiẹ̀ kan tí ò fi bẹ́ẹ̀ tẹ́ yín lọ́rùn lásìkò yìí ẹ má pàníkì ẹ mọ́kàn balẹ̀ ẹ jìnnà sí distraction ẹ ṣe nǹkan yín létò ètò gbogbo nǹkan máa padà rí bí ẹ ṣe ń fẹ́ ẹ free mind yín kí ẹ wà positive gbogbo àwọn àṣírí yín kí ẹ pamọ́ kí o lè rí bí ẹ ṣe ń fẹ́ ní ìgbẹ̀yìn aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ èròpélé eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ẹ máa wà very spiritual ó dára púpọ̀ kẹ́ meditate kẹ́ create àkókò láti ṣe prayer dára ọjọ́ tòní sí jọjọ́ tó tún dára púpọ̀ fún yín láti fi wá ìmọ̀ ẹ lè wá ìmọ̀ lọ́jọ́ tòní gbogbo ẹ̀kọ́ tẹ́ bá kọ́ lọ́jọ́ tòní àwọn yìí lọ́wọ́ lọ́jọ́ ọ̀la ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ má kàn jújú bó ṣe ẹ lọ lórí ohunkóhun kí ẹ sì má ṣèlérí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni lénìí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe kí ọ̀rẹ́ tuntun tàbí olólùfẹ́ tuntun kan wọnú gbèsè ayé yín lọ́jọ́ tòní ọjọ́ tòní dára fẹ́yìn tẹ́ jẹ́ single látàrí pẹ̀lẹ́ ìpàdé èèyàn tuntun lọ́jọ́ tòní ẹ bá rí dájú pé ẹ yára gbára lé wọn ẹ rí dájú pé ẹ pa síkírìtì yín mọ́ ẹ má ṣàlàyé síkírìtì yín fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní ẹ má dẹ̀tú yára decide àbí yára pinnu lórí pé lágbájá mo máa fẹ́ lágbájá má wọ́rì ẹ rí dájú pé ẹ fúnra yín ní àkókò díẹ̀ ṣáájú kẹ́ tó finú tànra yín o ẹ má tàṣejù bóhunkóhun lénìí ẹ má jẹ́ kára yín ju bó ṣe yẹ lọ ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín mójútó ohunkóhun lénìí pẹ̀lú aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó ṣe ṣe kẹ́yìn àti olólùfẹ́ yín kí ìbáṣepọ̀ yín má fi bẹ́ẹ̀ dánmọ́ràn kódà ó lè jẹ́ ẹni tó ṣe é pé ẹ̀rìjọ́ súnmọ́ra yín níbi iṣẹ́ bóyá ẹ̀yin àtọ̀gá àbẹ́yìn àtẹnitẹ́jọ́ dà kọ́kàn pọ̀ ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yín kó má dán mọ́rán dáadáa lọ́jọ́ tòní argument lè wáyé issue lè wáyé ṣùgbọ́n rí dájú pé avoid ẹ̀ kó má ba ṣàkóbá fún ìbáṣepọ̀ tẹ́ni tí irúfẹ́ nìyí léèní kẹ́ rí dájú pé ẹ kíyèsára ẹ fọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe láàyè iṣẹ́ ẹ má jẹ ẹ má fa fanfà rárá ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbà láfíà láàyè kẹ́ sì bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ aago 2 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léèní tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bolódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.